mo gbọ́ lẹ́nu Àṣàbẹ́ ní wọ́n ríran kú sí bàbá Ìbẹ̀jì so wọ́n ní bàbá Àṣàbẹ́ ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so èèyàn gbọ́dọ̀ kíyèsára tó bá ti jẹ́ pé bóyá àsọtẹ́lẹ̀ tí Ọlọ́run rán àwọn ni pé kí wọ́n rí ikú kó dẹ̀ wá sí ìmúṣẹ but tán àwọn bá rí rere kó má ṣe so kéèyàn tètè múra bí àwọn náà ló sọ àsọtẹ́lẹ̀ pé á wí nǹkan kọ́ọ̀pù ọ̀tán ti gbé wá Àbújá tíyàn bá ń báyàn jà kó ń ṣe bí kó kù. Yorùbá ló máa ń sọ bẹ́ẹ̀. so ṣe rí bí èyí tí wọ́n ń ṣe Bíbélì dẹ̀ sọ Isaiah 5:20 ó ní pé ègbé ni fẹ́ni tó pe rere ní ibi àti ibi ní rere ṣe rí wọ́n ti dé kòríta tó yẹ wípé mo fẹ́ lè sọ pé bàbá yìí ò mọ ohun tó jẹ́ rere mọ́ àti búburú Ọlọ́run ní jẹ́ kí ọ̀tá máa fi ìṣubú wa ṣayọ̀. Àmì o àdúrà ńlá. kọ́ máa fi ìṣubú wa rẹ́rìn kọ́ máa fi ṣayẹyẹ kọ́ máa fi gòkè. ṣe rí ohun tí èmi ń rí lọ́rọ̀ Prophet Tibet